ẹ̀rọ ìjọba dẹ́rì yẹn ìjọba dẹ́rì yẹn àná ìyájọ́bẹ̀ ìjọba dẹ́rì yẹn àná ìjọba dẹ́rì yẹn ìṣó ọmọ ọkùnrin bá ń sìn ọmọ òṣèlú ìdẹ̀rù bá. Sọ̀rọ̀ mú mi ní ìfọ̀fọ̀. Àtijọ́ wà tipẹ́tipẹ́ kírímìnà jọ ni wọ́n sọ̀rọ̀. Sọ̀rọ̀ mú mi ní kírímìnà. Ìdílé kírímìnà. Tọ́jú ọdún kírímìnà. Ajíwẹ̀ gbọ̀ngàn kírímìnà. Màálù àbọ̀ ìṣèlú gbọ̀ngàn kírímìnà. Ó ti lọ gba sí àmì máa wọ̀ ní màálù. Ajíwẹ̀. Ìyá náà lè kírímìnà. Fẹ́lá kírímìnà. Ọ̀gá ẹ̀ tó fẹ́ ní Mákà kírímìnà. Olóta tó fún wa kírímìnà. Fẹ́lá kọ́ẹ̀sì kírímìnà. Ọ̀gá ẹ̀ tó fẹ́ ní Sáúdí kírímìnà. Gbogbo wa ní kírímìnà. Àwọn tó pè ní máa sí eléwúrẹ́ kírímìnà. Ọmọ lè rí abúdúdú égbúdúdú. Dókítà lórí èmi Akíntọ́lá Ajíjọlá Anábì. Ọba ògbóni ìṣọ̀kan àgbáyé ará sọlídẹ̀rọ of Nigeria. Alágbá gbogbo kòsódò. Ààrẹ àtọ egúngún. Egúngún ẹ̀ṣẹ̀. Àdòwò. Egúngún bá kó ṣe. Eégún Síábà. Eégún olóòlùkù kálẹ̀ Abíyá. Ẹkún òye tó yẹ tútú. Abidà Kásímù bàbá olóyè. Eégún olóòlù mọ́mọ́ ọ̀jẹ́. Eégún Síábà bẹ̀rẹ̀ níbí. Gbogbo èèyàn ló ti ní kírímìnà. Ẹ̀yin ìjọba, ó bẹ́ẹ̀ kẹ́ ẹ̀fún Adébísí. Sádùgbò tí ò sí lọ ṣé wọn níyan kírímìnà ni. Ẹ wá náà lè fà àwọn ọmọ yín. Sádùgbò àwọn tí rí ìkàjẹ́ bí ń pa àwọn ìyàwó. Bàbá àrùkọ kírímìnà. Awos ìdílé kírímìnà. Awos kírímìnà. Sílẹ̀ Awos kírímìnà. Ẹ ti ń bọ̀ ní kírímìnà. Ìwọ́pọ̀ kírímìnà. Ẹwà ẹlẹ́wà kírímìnà. Ààrẹ ọ̀rẹ́ torí pé kò sọ́dà ní má wọ́ọ́rì. Torí pé kò sọ́dà ní ẹlẹ́wà wá bí ní sáwà bí. Ìwọ máa bí. Egungun ìjẹ́nu lónìí yé. Egungun kí Dr. Akíntọ́lá ní lónìí. Olóògbé mi dẹ́rẹ́ inú rẹ̀. Akíntọ́lá ní lónìí yóò máa ṣe. Dr. ní lónìí tó ń jẹ́ Akíntọ́lá. Akíntọ́lá mi nù lónìí yóò gún yọ. Kòkòrò ẹ̀fọ́ ni wà sí kírímìnà ńlá ni o. Èmi náà ni èsù ló bí mo fún gbọ́dọ̀ mi kòkòrò. Ayé lárí wáàsì. Ó fẹ́yìn ó gbé lẹ̀. Ó tún lọ fẹ́ kan nígbò lókè ogun lọ́nà Ṣakí. Ọmọ yẹn ti bímọ láì. Ó fẹ́yìn ó gbé lẹ̀. Ìyá Síkírù. Ó tó wá kàn lòun. Kòkòrò tó pẹ́ mi lé 60. Ó tún bímọ. Ṣé ẹ kó máa bímọ àṣírí kòkòrò? Kò wá lè sọ fún mi kó ń bímọ. Òun àti Pọ̀rọ̀kú àgbáyà yẹn wọ́n jọ tẹ̀lé ra wọn wọ́n lọ sọmọ lórúkọ o. Éèjì wo lẹ tún bímọ? Àwọn ọmọ tó yẹ kí Síkírù máa bímọ. Ọmọ yìí ti bímọ. Ọmọ èyí tó yan bọ́tò. Síkírù ti bímọ. Ẹ tún bímọ. Wọ́n bí ìdákẹ́sọ fún mi pé bímọ gbogbo yín ní ikú mi náà. Gbogbo éèjì ọ̀sùn ti ikú mi náà. Gbogbo yín ni.
ọmọ àlùyẹ fẹsẹ̀ lé àlùbí mọ tó mi ní bíi 10 years àlùbí ọmọ kékeré káyọ̀ kọ́ ẹ̀ sì kíní náà àfa kíní náà. Gbogbo ọ̀rẹ́ kíní náà Felix má tó àṣírí ààrẹ o. Àkàn ogún gbà kíní náà. Àṣẹ̀fẹ́jọ́ ká kíní náà. Felix àkàn ogún gbà kíní náà. Àṣẹ̀fẹ́jọ́ ká kíní náà. Everybody criminal. Alawa Saidi criminal. Tude Soga criminal. Malu criminal. Adepa criminal. Kola criminal. Ọmọ ìgbọ́nù ìsọ̀pá àgbáyé. Àjíjẹ́lá ànábì ìyẹjẹ. Ààrẹ Sẹ̀dúdà of Nigeria. Olóògbé mi tó ṣàdúrà epo. Àwọn àsìkò àkùkọ. Orí 70 ọmọ bẹ̀ta. Ọpẹ́ wọlé bẹ́ẹ̀ níbí aláàjì ìyọpẹ́. Alájí ọ̀pẹ́ àrólé. Ọmọ tuntun bẹ nílé ògbó mi. Ọmọ tuntun òde. Ọmọ bá ẹ̀ ń sìn ìhìn òkú. Mo ti pinnu láyé, mo ti pinnu. Mo ti pinnu láyé, mo ti pinnu. Pé mo ní kó ní bí ìmọ̀, lẹ́yìn báyé báyé sí mo ti pinnu. Mo ti pinnu láyé, mo ti pinnu. Mo ti pinnu láyé, mo ti pinnu. Pé mo ní kó ní bí ìmọ̀, lẹ́yìn báyé báyé sí mo ti pinnu. Àwọn kan dúró dúró dúró, àwọn kan sáré lóbìnrin. Àwọn kan dúró dúró, àwọn kan sáré. Àwọn dúró, àwọn kan sáré olóbìnrin. Àwọn adébí ti sọ̀sọ́ dúró, kò sọ́mọ onítọ̀ òwúrò. Àwọn kan dúró. Àwọn ìbẹ̀rẹ̀ sùn bá tẹ̀bà bá sẹ́bà ó lè tẹ̀bà. Ó lè tẹ̀bà tá a nígbà bàtà tá a sáájú tó lè tẹ́kájú tó sábò láti rí lọ́dọ̀ àwọn olù bàtúrè. Ṣọmọ èkì. Ẹ̀wà kọ́ bí ṣọmọ èkì. Ẹ̀wà kọ́ bí ṣọmọ èkì. Láyé ohun tó tún mi rí wá sọ dàbídá. Ohun tó tún mi rí wá sọ. Wá sọ ohun tó tún mi rí wá sọ. Lórí sí ohun tó tún mi rí wá sọ. Ayé yìí o. Fún mi lówó, ẹlẹ́sìnwó, níbi òṣòro, onílà òdàmú, òdàní àkọ́lá, ìbàdàn mo wà, tó bá sí náà, báàmú kò ní, alágbàdì lò, ó wà ní ìṣẹ̀ṣẹ̀ oore tí yìí sì lé.
ẹ̀dá ọ̀rọ̀ ti wálé eégún ẹ̀jẹ̀ ọyọ́ mọ̀ máa dán ẹjọ́ bá ti dà lẹ́yìn eégún wọn máa lè máa dán ní. ẹjọ́ kékun máa dùn ìgbà kan kékun máa bá pè wá ń bí eégún kan sì pè wá lọ́la àwọn bìjà náà jẹ́ kéégún má jẹ́ wọ́n ń gbé lárugẹ ẹjọ́ ṣe bí tiwọn ẹ máa náwó síbẹ̀ ìṣẹ̀ṣe ẹ máa náwó síbẹ̀ ìṣẹ̀ṣe tọ́ba pè yín ṣọ́ọ̀ṣì ẹ máa jẹ́ tù tọ́ba ní ẹ̀wá bọ́ọ̀lá ìgbà yẹn máa bọ́ gò lórí àwọn bá jẹ́ ọ̀dọ́ bọ́sọ̀ àwọn náà sọ fún wa bá ń sí àwọn olóyìn onífàní wọn yè sùúrù fásitì ọ̀ fágbèmí onífàní fágbèmí ẹ̀rù bó ṣe rí ó ní bá fún mi o ìgbà tí mo lé ẹ̀kọ́kọ́ tó yí mo ní fásitì fágbèmí ọ̀hún mi yè sùúrù pé bó ṣe máa jẹ́ ó ní ẹ ṣe báyìí ẹ ti gbàgbé ìṣẹ̀ṣe èèyàn mú bá ní ìgbà tó jẹ́ pé tí mú bá tí wọ́n ń gbówó wọn lọ ní sọ́ráìsì táwọn àwọn bọ̀jọ́ tó gbówó mú bá sọ́ráìsì fọ́tẹ́lá bá gbèmí báṣkò àwọn bá gbèmí báṣkò mo lè rí owó yà ọ̀rọ̀ kúrò owó máa jẹ́ báwọn tó wà wọ́n báṣkò láyé àjẹ́ báwọn tó wà wọ́n lọ́dún tó ń bọ̀ máa tún túra ní ìdúró tọ́lọ́tọ́. Àmì yóò. Àwọn alága dúró wọn. Bàtà lágàsì. Àwọn alága dúró wọn. Àwọn alága dúró wọn. Bàtà lágàsì ló wọn. Bàtà ní báńkì kò lè rí wọ́jà. Alága dúró. Àyàtọ̀ owó máa jẹ́ báwọn tó wà wò báṣu báṣu máa jẹ́ báwọn tó wà tó lọ́dún tó ń bọ̀ ká tó túra rí ìdòwò tí ó tán àbí yé. Sọ̀dọ̀ wúwúrì àwọn náà wọ́n ti wà sí pé alómasẹ́ ojú ìdò ìyá alága ti dé òye ṣe. Erékèrè yankó ní sọ́dọ̀. Egun sí àbá o, sọ́mà jáde lọ́dún. Egun sí àbá ti jáde. Látàrí ọ̀dọ́ gbádùn ní wẹ́rẹ́. Àwọn egun tó ti rò gbádùn. Egun sí àbá ni o. Oṣù òkúkọ̀ sọ́dọ̀. Oṣù òkúkọ̀ sọ́dọ̀. Àbìjà tó dàgbà sínú ẹ̀rù kú tẹ́lẹ̀ ó ti wá bẹ̀rù ọ̀nà ó ti di bàbá olóyè lọ́wọ́ àbìjà ọlọ́run lẹ́gbàá tó ṣe àtòmí yunifásitì ẹ̀rù kú ni wọ́n àwọn sábẹ̀kú tẹ́lẹ̀ ẹ̀rù kú ni wọ́n láti wá bẹ̀rù ọ̀nà àwọn alága àti ìbò ìbọn tó ti jẹ́sì àwọn sẹ̀lẹ̀ tó jábọ̀ lórí wọ́n ń kàwé báyìí ẹ̀rù kú ni wọ́n tẹ́lẹ̀ ayé bẹ̀rù sí ọmọ òṣèlú.